Èèyàn lé marathon trip ní kábíyèsí fẹ́ tọ̀ o. Wọ́n ní kábíyèsí wọ́n sọ fún Queen wa Queen Naomi wípé wọ́n máa tún tẹ̀lé àwọn lọ sí UK. Mi ò wá mọ̀ bóyá wọ́n kọ́kọ́ máa lọ sí UK kó tó lọ sí US ni, I don't know. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi pọ́ máa tẹ̀lé àwọn lọ sí UK. Kí ni wọ́n fẹ́ lọ ṣe ní UK? Èèyàn lé. Kábíyèsí wọ́n ní kí Queen Naomi wá lọ represent àwọn ní United Kingdom o. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ó bara jẹ́ because wọ́n ti believe pé ibẹ̀ yẹn ni territory àwọn, wípé àwọn ló yẹ káwọn máa represent kábíyèsí ní United Kingdom. Ibi tó bá wù kábíyèsí ni kábíyèsí lè rán Queen Naomi lọ. Ibi tó bá dẹ̀ wù kábíyèsí ni kábíyèsí lè mú Queen Naomi lọ torí ìyàwó wọn ni. Kò sí èèyàn kan tó máa ní òun lò ní United Kingdom. Lóòótọ́ o lè jẹ́ resident ibẹ̀, ṣùgbọ́n kó wá máa feel pé kábíyèsí àti Queen Naomi ò lè wá sí United Kingdom. Irọ́ nìyẹn, irọ́ pátápátá nìyẹn. Anywhere ni kábíyèsí àti Queen Naomi lè wá. So bí a ṣe gbọ́ gist yìí, ẹ̀yin ará ilé, wọ́n ní kábíyèsí, wọ́n ní kí Queen Naomi kí wọ́n tẹ̀lé àwọn lọ sí United Kingdom because wọ́n ní conference kan tí wọ́n fẹ́ ṣe níbẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n sponsor. Ẹ rántí pé mo ti mú gist wá fún yín rí lórí àwọn ọmọ school tó jẹ́ pé wọn ò rí owó san. Kábíyèsí ń ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Gbogbo wa náà dẹ̀ la mọ̀ pé kábíyèsí wọ́n ní scholarship list pẹ̀lú gbogbo àwọn ọmọ school, èyí tó jẹ́ pé wọn ò ní agbára láti ra wọn ní school. Wọ́n ti ẹ̀ sọ pé ìgbà tí wọ́n dé London the other time, wọ́n ní àwọn ọmọ schools ibẹ̀ pé wọ́n wá bá wọn pé wọ́n ń bẹ̀ wọ́n torí most of them wọ́n ti fẹ́ ṣetán. Wọ́n wá ń bá wọn pé kí wọ́n jọ kí wọ́n help àwọn kó má lè face deportation torí wọ́n ní wọ́n fẹ́ deport wọn. So wọ́n ní kábíyèsí ló rọ́ gbogbo owó yẹn san. Wípé gbogbo àwọn parents àwọn ọmọ yẹn gan wọ́n ti lọ sunkún bá Queen Naomi gan ní Àkúrẹ́. Wípé nígbà tí wọ́n kúrò ní church, wípé kí wọ́n jọ kí wọ́n help àwọn láti sanwó school àwọn ọmọ wọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ gba list yẹn. Wọ́n ní kábíyèsí dẹ̀ san gbogbo owó school àwọn ọmọ yẹn. Wọ́n náà rọ̀ san ni. So èyí tú ọpẹ́. So wọ́n ní torí ìdí èyí, wọ́n ní àwọn forum wọn ní UK wípé wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún oore tí wọ́n ṣe láti jẹ́ káwọn tẹ̀síwájú láti máa lọ school. Ẹ mọ̀ pé ilé ayé tí èèyàn bá gbé láyé tí ò bá sí education, nǹkan tí ò dáa ni. Because èèyàn ní láti ní ẹ̀kọ́ tó péye nínú ìgbésí ayé èèyàn. Nǹkan tí kábíyèsí tí wọ́n stand fún nìyẹn. Wọ́n stand for education nítorí pé education òun ló ń jẹ́ kí òun ní foundation ilé ayé ọmọ èèyàn. So ibẹ̀ ni èèyàn ti máa ń gòkè. So ìtorí ẹ̀ ni kábíyèsí fi ṣe gbogbo ipá wọn láti jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n lọ sí ilé ìwé. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist. Káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà
àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o, wọ́n ní kábíyèsí ní Queen Naomi ni àwọn fẹ́ jẹ́ kó tẹ̀lé àwọn lọ sí UK. Wọ́n ní àǹtí wa ń bínú, wọ́n ló ń bínú pé Queen Naomi báwo ló ṣe tún máa tẹ̀lé kábíyèsí wá sí UK. Báwo ni ò ṣe ní tẹ̀lé kábíyèsí wá sí UK? Ìyàwó kábíyèsí òun ni Queen Naomi, anywhere àdẹ́nà lè mú wọn lọ. Àwọn event kan wà tó jẹ́ pé àwọn àti wọn nìkan wọ́n lè lọ bẹ̀ nítorí pé àwọn ni wọ́n ń gba gbogbo àwọn ẹ̀tọ́ lọ́wọ́ àwọn ìjọba. Àwọn ni wọ́n represent kábíyèsí gẹ́gẹ́ bí ìyàwó. Bí mo tiẹ̀ tún ṣe gbọ́ gan, wọ́n ní kábíyèsí ti fi Queen Naomi ṣe next of the king wọn. So kí ló wá fẹjọ́, kí ló fàròyé? Ọ̀rọ̀ ti tọ̀nà, ọ̀rọ̀ ti sọ̀rẹ̀. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn la ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi ṣàánú fún yín. Ẹ kú Friday, Jímọ̀ olóyin. Gbogbo ẹ̀ ló máa tù wá lára ní agbára Ọlọ́run. Oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, àǹfààní wà fún yín kẹ́ subscribe so that ẹ máa gbọ́ gbogbo àwọn gist wa. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo yín pátápátá òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.